owó dé o. èrè ọjà o. ọjà 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 owó dé o. èrè ọjà o. ìyálọ́jà o. àpamọ́wọ́ owó. ìyálọ́jà o. àtàjèrè ọjà. ọ̀yán ìlú mi èmi yóò máa wá èrè ẹ̀ yes ẹ káàbọ̀ sí ọjà owó dé ní ìlú Ọ̀yán ní ìjọba ìbílẹ̀ Odò-Ọ̀tì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọjà owó dé yìí jẹ́ ọ̀kan pàtàkì ní ìjọba ìbílẹ̀ Odò-Ọ̀tì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ọjà owó dé la wà yìí o ẹ máa bá mi ká lọ bí mo ṣe ń fi ọjà owó dé hàn yín ní ìlú Ọ̀yán. ọ̀yán ìlú mi èmi yóò máa wá èrè ẹ̀ orúkọ mi ò tí ì yí padà Olúwakáyọ̀dé ọmọ Adébísí ni mí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí kò rí bẹ́ẹ̀ ọmọ ilé Kyari ni mí nílùú Ọ̀yán. ẹ ń bá wo Ọ̀yán City Online TV fún ìgbélárugẹ àṣà àti ìṣe ìlú Ọ̀yán. ọ̀yán ìlú mi èmi yóò máa wá èrè ẹ̀ ẹ ká máa lọ. God bless you all. Yes. tó bí ọjà mẹ́fà ní ìsìn tàbí márùn tí àríṣù tuntun tá a kọ́kọ́ rí iná wa dùn ara gbogbo àwọn tí ò wájà tẹ́lẹ̀ gbogbo wa ti ń wájà ní ìsìn torí pé a ti ríṣu tuntun ojú wa rí a sì mọ̀ pé àátún rí ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run. so màmá wa fẹ́ kí bá wa ṣàlàyé ní ṣókí báwo lẹ ṣe ń ta ọjà iṣu ní ọjà Owódé ṣé apẹ̀lẹ́ fi ń ta ni ṣé ẹyẹ yọ ni ṣé ìlé ni ẹ bá wa ṣàlàyé fáwọn ará límà. pẹ̀lú ògo Ọlọ́run à ń ta owó ọ̀ṣù à ń sì ń ta làjì à ń ta ìdá mẹ́rin à ń ta ìdá kan bá a ṣe ń tà nù kéékèèké ẹyọ mẹ́fà náà wà tá ń tà. ọwọ́ iṣu yẹn mélòó ló wà nínú ọwọ́ ọṣẹ ẹ bá wa ṣàlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ mà ọwọ́ iṣu ìdá kan bẹ́ẹ̀ ṣe tó yẹn ẹ bá wa ṣàlàyé ẹ̀ ní. ọwọ́ iṣu 120. 120 pieces. All right ma. ìdajì èló 60. 60. All right ma. ọgbọ̀n. láàrin ní bá a ṣe ń tà nù. All right ma. màmá wa fún àǹfààní àwọn tó ń bá fẹ́ ra iṣu ní ìlú Ọ̀yán ọwọ́ kan yẹn èló ni à ń tà ní ìlú Ọ̀yán mà. iṣu wa wọ́n o. ma. iṣu ti wọ́n o torí pé iṣu ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni o ọwọ́ kan à ń ta 100 kan àbọ̀ à ń ta 100 kan àbọ̀ ọlá pé iṣu ṣẹ̀ṣẹ̀ dé. pé mo wá dé nísìnyí mo ní màmá mi ẹjọ́ mo fẹ́ ra iṣu ọwọ́ kan èló ni ẹ tà fún àwa tá a fẹ́ rà báyìí nísìnyí mà. àwa yìí fowó lè iṣu bá ṣe wúwo sí ni ṣe gbọ́ iṣu bá ṣe wúwo sí ni wẹ́wẹ́ wà wúwo wà gbowó rẹ báà náà lówó rẹ ó ṣe yóò ṣe tẹ̀léra wọn sí ó ṣe jẹ́ nù á sì ń tẹyọ fún àwọn tí ó ra jíjẹ náà ẹyọ mẹ́fà mẹ́fà làwà ẹyọ mẹ́fà ń à ń tẹgbẹ̀rún 8 tó bá wúwo à ń tà 10. ẹgbẹ̀rún 5 náà wà o tó bá ṣe rí síra wọn ni. ẹ ṣí màmá wa ẹ máa pẹ́ fún alágbó Ọlọ́run. inú ọjà Owódé la wà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ a ṣe wà tá à ń jọ ń sọ̀rọ̀ yìí ní ọjà Ọlọ́yàn ti ìlú Ọ̀yán ibẹ̀ la wà báyìí ní ìsọ̀ ànàmọ́ ìsọ̀ àwọn alánàmọ́ níbí báyìí ibẹ̀ la wà báyìí ní ìsìn lọ́wọ́ ẹ̀. bàbá wa ọjà ànàmọ́ la wà ní ọjà Owódé yìí báwo la ṣe ń ta ànàmọ́ ṣé lápò la ń ta ni
ṣé ní apẹ̀rẹ̀ ni ṣé ní ilé ni ẹ bá wa ṣàlàyé. Gẹ́gẹ́ bí a ṣe ń ta ànàmọ́ nínú ọjà Owódé ń bíbá yìí, à ń ta ànàmọ́ lápò fún àwọn ará àdálẹ̀ kan bá wá, à ń dẹ̀ ń di àmú lọ sí Èkó tá à ń lọ ta fún àwọn ará Èkó náà. Kò sí ibi tí ànàmọ́ wọ̀ mọ́ dé, ó ń lọ sí Ọ̀rẹ́, ó ń lọ sí Iléṣà, ó ń lọ sí Ògbómọ̀ṣọ́, ṣòwò bá a ṣe ń ta nìyẹn. Àwọn tó bá fẹ́ ra jíjẹ náà tán wá níwọ̀nba pé nǹkan gbá wọn ká láti rà, à ń tà fún wọn. So bí a ṣe ń ta ànàmọ́ nínú ọjà nìyẹn. léyìí tó túmọ̀ sí pé kò sẹ́ni tó fẹ́ já ànàmọ́ nílùú Ọ̀yàn. Bẹ́ẹ̀ni wàláì bẹ́ẹ̀ ni. a dà fún bàbá rẹ máa pẹ́ fún alágbó Ọlọ́run. bàbá wa ẹ sọ pé ń ta ní lápò lápẹ̀rẹ̀ ní elélele náà wà. báwo lẹ ṣe ń ta àpò ànàmọ́ kan apẹ̀rẹ̀ ànàmọ́ kan àti ilé rẹ̀ náà? Àpò ànàmọ́ pé bá a ti ń ta lọ́wọ́lọ́wọ́ ní ìsìn 26 là ń tà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsìn. apẹ̀rẹ̀ ńkọ́? Apẹ̀rẹ̀ ẹni tó bá fẹ́ ra apẹ̀rẹ̀ à ń ta bíi ní 3,000 5,000 ní bí agbára kálukú bá ṣe gbé mọ́ so wọ́n dẹ̀ ń lé lílélẹ̀ ẹni tó bá fẹ́ ra bíi 1,500 wọ́n ń lé so bí a ṣe ń ṣe nìyẹn. ẹ máa pẹ́ fún alágbó Ọlọ́run ọba. Èso ẹ̀gẹ́ ni àwa ìwé ní lọ́jọ́ Ọ̀yàn, ẹ̀gẹ́ là ń ta, èso ẹ̀gẹ́ là wà yìí. Ẹ̀gẹ́ pórìsì, ẹ̀gẹ́ iyán wà, ẹ̀gẹ́ gàrí wà, ẹ̀gẹ́ fúfú wà. Bá a ṣe ń ta pórìsì tẹ́lẹ̀ bíi 8 years ago apẹ̀rẹ̀ la fi ń dá ẹ̀gẹ́. Pé tí kásà bá já kalẹ̀ a máa lé ogun ẹ̀ nílẹ̀ lápẹ̀rẹ̀ láfi tà bọ́ nísìnyí pé ogun nǹkan tó wà advance so nísìnyí àpò ni à ń tà bí yẹn kálukú bá ṣe gbé wá bẹ́ẹ̀ la ṣe máa bẹ nìyẹn ta so ládà làwa ń gbà. So ní orí àpò yìí bí apẹ̀rẹ̀ mélòó ni ká wá máa retí láti inú ẹ̀? A máa rápẹ̀rẹ̀ méjì nínú rẹ̀. Apẹ̀rẹ̀ méjì nínú àpò kan. Èló ni àpò? Ilé táǹtà ṣe ń pápò oríṣi àpò fúláwà wà, àpò èédú wà, àpò wíìtì wà. Ṣé wàá rí kí ṣe gbẹ̀gẹ́ ló dọ́gba? Because àwọn kan wà tó ta dáadáa, àwọn kan wà tó wẹ́, àwọn kan wà máa ń di ọjà kún dáadáa, wọ́n á sìn. Àwọn kan wà pé wọ́n á kàn rọ síbẹ̀ béèyàn bá ṣe gbé wa téèyàn bá gbé wá lè yàn á tà. But now ń táǹtà àpò èédú 7,000. Àpò wíìtì 8,000 ní táǹtà lọ́wọ́lọ́wọ́ báyìí. All right, ẹ ṣé gan. Ajáde máa lágbára Ọlọ́run ọba. Ǹjẹ́ wá ní àwọn kan tí ẹ̀ ń ta fún ni àbí ẹ̀ ń fẹ́ káwọn èèyàn máa bá ń ra ní ọ̀pọ̀ yanturu? Bóyá o ti láwọn kan tó yẹ pé ẹ dúró fún tó yẹ pé àwọn ẹni ẹ̀ ń ta fún nìkan o àbí gbogbo èèyàn ló láǹfààní àti wá máa bá ń ra ọjà yìí nìyẹn? Gbogbo èèyàn ló ní àǹfààní àti wá ra ẹ̀gẹ́ ní Ọ̀yàn. Even state mi wọ́n wá látọ̀ kì í ṣe pé bóyá alẹ́ nìkan tá kan lè ń gbé fún pé ẹ̀rọ àǹbáì no. So àwọn èèyàn wọ́n wá láti Ọ̀fà, Ìjàgbó. Èmi bí ẹnìkan yìí kò ń ṣe alápò nìkan là ń ta, mò ń ta kásà, half kásà. Bá a ṣe ń ta tẹ́ bá lọ sókè odò níbi tí mo ti máa ń lóòdù ẹ̀ tí mo máa ń kó travel, mo máa ń kó lọ Ìlọrin, mo máa ń kó lọ Ọ̀fà, mo máa ń kó lọ Òṣogbo, mo máa ń kó ẹ̀gẹ́ lọ Kẹ́nẹ̀ táwọn èèyàn dẹ̀ mọ̀ dáadáa. So mo máa ń supply wọn, even ó ní iléeṣẹ́ kan tí mo ti ń supply wọn tó fi ń ṣe flower ní Òkẹ́nẹ̀. So mo máa ń supply wọn. Ní gbogbo bí yóò tó bá ti ń lo ẹ̀gẹ́. Tó bá ti ń lo ẹ̀gẹ́ fún Ìbàdàn, mo máa ń supply wọn ní Ìbàdàn ní tírélà ẹ̀gẹ́. So ìṣèjẹun kò sọ̀yàn nìkan bí àárọ̀ yẹn nìkan ló ń wá ń ra ẹ̀gẹ́ náà, ará àdálẹ̀ ń wá wọ́n wá ń ra nínú ọjà náà. Ọjà ojúmọ́ ńlá wa ń ná nílùú Ọ̀yàn, àgbo ọmọ lóríṣiríṣi ńlá mọ́ ń kì nínú ọjà Owódé. Ojoojúmọ́ là ń sì nájà wà, gbogbo àwa eléwé ọmọ pátápátá ojoojúmọ́ là ń nájà wà, kò sí nǹkan tí a ní nínú ọjà. A sì ní àwọn àgbo lóríṣiríṣi bíi ibà pọ́njú pọ́ntọ̀, àtọ̀ sí ẹ̀gbẹ́ àwọn ọmọ kéékèèké tán bá ń ṣàìsàn, bóyá ọmọ ọwọ́ ọmọ wú, ẹsẹ̀ rẹ̀ wú, bóyá àtọ̀ sí, bóyá fibroid, oríṣiríṣi nǹkan tó bá ń ṣèyàn a wà nínú Owódé nílùú Ọ̀yàn. Ọlọ́run sì ń gba gbogbo ògo. Ó dà bẹ́ẹ̀ fẹ́ gbé lọ lù dálẹ̀, bẹ́ẹ̀ fẹ́ gbé lókè òkun, gbogbo rẹ̀ ló wà. Oyin gidi ó wà lóríṣiríṣi nǹkan báwọn. Ẹ bá ti débi gáréèjì ọlọ́kadà ẹlẹ́ẹ̀lọ́dọ̀ yóò kìkì alágbo ọmọ, wọ́n mú yín débẹ̀. Ibẹ̀ ni mo wà, ibẹ̀ ni ìsọ̀ wá wà. Àdúrà wo gbà o. Ráìsì ni èmi ń tà, ráìsì àti ẹ̀wà. Èmi ni adúmáradán olóúnjẹ tí ò pé méjì ní ìsọ̀ Eléwédú ní ìlú Ọ̀yàn. Wow. Tí tá a bá fẹ́ jẹ ráìsì yẹn, ṣé ráìsì àtẹ̀wà ni àti spaghetti àti ẹ bá wa sọ ráìsì o, ṣé jollof rice ni, ṣé white rice ni, ṣé
ráìsì àtẹ̀wà ni ẹ bá wa sọ. ní ọ̀dọ̀ mi bì yìí èmi ń ta ráìsì àti ẹ̀wà àti dòdò àti màkàrónì kò sí irú ẹran tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ lè rí nínú igbá mi. àìbámọ̀ àwọn àlejò àti ọmọ bíbí ìlú Ọ̀yàn tẹ́ ẹ bá wá sí ọjà ọlọ́yàn tẹ́ ẹ bá wá fẹ́ jẹun ẹ béèrè ìsọ̀ eléwédú ìsọ̀ ẹlẹ́fọ̀ ọ́pọ́sìtì ìsọ̀ alánàmọ́ ní ìlú Ọ̀yàn ibẹ̀ ni adúmáradán olóúnjẹ wà. adúmáradán rẹ̀ ló tọ́ ìyálọ́jà o. àpamọ́wọ́ owó ìyálọ́jà o. àtàjèrè ọjà. orúkọ mi ni Sídíkátù Sàbẹ̀rẹ̀dòwó ìyálọ́jà ìlú Ọ̀yàn ọjà Owódé. ọjà wa nílùú Ọ̀yàn a ní sọ ànàmọ́ ti wà báyìí anybody kó wá mọ́ bá wa rà á léyìí tí ò wọ́n jù táwọn náà bá sì rà á ó rí tiwọn níbẹ̀. àgbàdo náà wà táǹtà nílùú Ọ̀yàn kán wá mọ́ bá wa rà á àtàjèrè ní fẹ́ni tó bá rà á àwọn tí wọ́n jágbẹ̀ náà wọn ò ní ṣọ́ọ̀tì. iṣu náà ti dé sọ́yàn ó wá mọ́ bá ara gbogbo ẹ tó bá ti rà wọn mọ̀ tà àwọn náà mọ̀ jèrè bẹ gbogbo nǹkan ọbẹ̀ ní ewédú ní gbogbo nǹkan lóríṣiríṣi ó ti wà nínú ọjà wa Lówódé ìlú Ọ̀yàn kán wá mọ́ bá wa rà á wọ́n bá ti wá rà wọn ò ní ṣọ́ọ̀tì wọn ò ní jáàmù ọjọ́ márùn-ún láàánú. ẹ ṣe gan ẹ máa pẹ́ fún alágbára Ọlọ́run ọba máa. ǹjẹ́ tá a bá fẹ́ wá láti Èkó tá a fẹ́ wá láti Ìlọrin tá a bá wá láti Àbújá ṣé àyè wà fáwọn náà láti wá bí àwọn tó wà ní ìgbèríko wa yìí ní àdúgbò wa yìí nìkan ni à ń ta fún bí. gbogbo ìlú ni wọ́n wá láti Àbújá wọ́n wá látọ̀rẹ̀ wọ́n wá láti Èkó Ìbàdàn Ìlọrin gbogbo ìlú ni ń wá tán sì ń wá tán rí rà tán sì ń ta látàjèrè. ṣé màmá. orúkọ mi ò tí ì yí padà Olúwakáyọ̀dé ọmọ Adébísí ni mí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí kò rí bẹ́ẹ̀ ọmọ ilé Kyari ni mí nílùú Ọ̀yàn ẹ ń bá wo Ọ̀yàn City Online TV fún ìgbélárugẹ àṣà àti ìṣe ìlú Ọ̀yàn. Ọ̀yàn ìlú mi èmi yóò máa wá ire ẹ̀